ìbà rẹ ọlọ́run lókè ọba àná kábíyèsí ẹlẹ́dùmarè ọba òní ìwọ lọ́ba tó lọ jọ gbogbo ìwọ lọ́ba tá a bòbòbò tá ò lẹ́bù tán tí fojoojúmọ́ tó bèsè àwọn àòrè àtòrè tán ẹnìkankan ò dá mọ̀ lẹ́mí máa ń pé àrètò lọ́rọ́bà mi ẹlẹ́dùmarè kábíyèsí rẹ ń dédé àsìkò àti gbogbo ọjọ́ gbogbo. Tọ́ mo wá kó nílé mo kàlejò mo kí lọ́kùnrin bẹ́ẹ̀ sì tún ni mo kí lóbìnrin mo kóyún inú mo sì tún kí ẹ̀yin tẹ̀ ń bẹ lókè pẹ̀. Mo kọ́mọdé mo sì tún kágbàlagbà Gbáǹkọ́gbè lẹ́tọ̀ yìí ètò ìṣẹ̀lẹ̀ Gbáǹkọ́gbè mo sì bá àwọn àgbààgbà pèdèpèdè tó ti ń pèdè káwọ́ tó mọ̀ pèdè nígbà táwọn tiẹ̀ mọ̀ pèdè pípẹ́ ọ̀hún iná láwọn padà pèpèpè tí ó fi pé mo sì bá àwọn àgbààgbà sọ̀rọ̀sọ̀rọ̀ tí wọ́n ti ń sọ̀rọ̀ káwọ́ tó mọ̀ sọ̀rọ̀ nígbà táwọn tiẹ̀ mọ̀ pọ̀rọ̀ sí sọ̀hún náà láwọn padà sọ̀sọ̀sọ̀ táwa sọ̀lá mo sì bá àwọn tẹ́lẹ̀dùmarè tán kò lè àyè lé lọ́wọ́ ẹ jẹ́ kí bá mi ó ṣe o tó ti balẹ̀ bàgẹ́ sórí Olapresenter TV ìṣẹ̀lẹ̀ Gbáǹkọ́gbè lẹ́tọ̀ yìí ètò ìṣẹ̀lẹ̀ Gbáǹkọ́gbè ó ti lé tẹ̀ ń bọ̀ ó lè fò gbàgbó kẹ̀wé fúnra kẹ̀wé fàjèrò kẹ̀wé fọ́nà gúnmọ̀ta èdè pé mo tún ti dé. Mẹ́wàá ń ṣẹlẹ̀ lókè pèsè bí àrèjìnà lára bukẹ́ ọ̀kẹ́rẹ́ bẹ́ẹ̀ yàn bá àrèjìnà yóò rí ibi tó ti fodó òbílẹ̀ mú kọ́ kábíyèsí rẹ̀ ọba mi Ẹlẹ́dùmarè. Gbáǹkọ́gbè kan wáyé lágbègbè Ṣàngó ilẹ̀ Ìbàdàn ẹ̀ ń bá débẹ̀ tó bá jorí ahun yóò bù ẹkún gbàràgàdà. Williams ló kọ arákùnrin tẹ̀ ń wò lẹ́lẹ̀ Gbáǹkọ́gbè ló wáyé lágbègbè Ṣàngó ilẹ̀ Ìbàdàn ẹ̀ ń bá débẹ̀ tó bá jorí ahun yóò bù ẹkún gbàràgàdà níbi tá ti ń pariwo ìkúnlẹ̀ abiyamọ ìkúnlẹ̀ abiyamọ tá ń ṣerú eléyìí tá ń ṣerú eléyìí tá ń ṣerú eléyìí ìlórin táwọn ará Ṣàngó ń fi bẹnu kábíyèsí rẹ̀ ọba mi Ẹlẹ́dùmarè Williams ló kọ arákùnrin tẹ̀ ń wò ojú gẹ́gẹ́ bí n ta gbọ́ ni pé ó jẹ́ èèyàn kan tó jó ní gángangan ó ń gángangan tí ń ṣe yìí ní fi ń sunú sùkúù kan àpòkọ sùkúù ọ̀hún ní CAC primary school 2 àti school 3 wọ́n lẹ̀ méjèèjì papọ̀ bíi mẹ́ẹ̀ẹ́dùn méjì lágbègbè Ṣàngó ilẹ̀ Ìbàdàn ẹ̀ ń bá a mọ̀ bí ó ti mọ̀ bí tí mò ń sọ kábíyèsí ọba mi Ẹlẹ́dùmarè ibẹ̀ ni mò ń sùn gbogbo ìgbà lálẹ́ tó bá tún di dàárọ̀ ọjọ́ kejì gẹ́gẹ́ bí àwọn tí wọ́n ṣe gángangan ó tún jáde sáàrin ìgboro èèyàn alẹ́ ibẹ̀ ní tó ti farapamọ́ sí pé kóun ó tún sùn ṣàdédé ni àwọn èèyàn bíi mẹ́ta wọ́n dé lórí ọ̀kadà wọ́n kọ̀kadà dé lọ́jọ́ burúkú èṣù gbọmọmọ tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí lálẹ́ Friday sí àárọ̀ Saturday ní dédé bí nǹkan aago bíi 2 lóru nọ́mbà kàdà dé àwọn bíi mẹ́ta lórí ọ̀kadà náà kò dé o náà sì gé ọwọ́ Williams lọ kí náà fẹ́ fọwọ́ Williams ṣe kábíyèsí rẹ̀ ọba mi Ẹlẹ́dùmarè ẹ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu ẹni tí iyún jẹ́ olùgbé àdúgbò ẹ̀gbọ́ ẹ̀kú kalẹ̀ kábíyèsí rẹ̀ ọba mi Ẹlẹ́dùmarè. ẹ káàárọ̀ bàbá. àdúgbò wo la wà yín. Ṣàngó Expoyo ní mechanic village. kí ni nǹkan tó ṣẹlẹ̀ ń bí ládùúgbò yìí. ní tó ṣẹlẹ̀ ní pé ọmọkùnrin kan wà tó jẹ́ William ó ní mental brain mental problem ó dẹ̀ máa ń sunú skul yìí inú skul yìí tó ń sùn ṣé ń gbọ́ anybody ló mọ̀ ó máa ń bẹ́ anybody ṣeré to the extent pé gbogbo Ṣàngó ẹ̀ náà wọ́n ti mọ àtàwọn barracks àwọn ọlọ́pàá. ó ti lò tó bí ọdún mélòó ládùúgbò yìí. At least ó ti ń lò bí 3 years. 3-4 years. 3 to 4 years ló ti ń lò ibi báyìí ló ti ń ṣiṣẹ́ gangan tẹ́lẹ̀ chọ́ọ̀chì ló ti ń ṣiṣẹ́ tẹ́lẹ̀. kí ló kọ chọ́ọ̀chì yìí. chọ́ọ̀chì Olúbi church. Olúbi Johnson àná. ok kí ló wá ṣẹlẹ̀ sí ṣó ti wá kúrò ní church àbúṣe. ó ti kúrò wáyé tó ṣe kúrò. nígbà tára rẹ̀ ò yá wọ́n dẹ̀ tọ́jú ẹ̀ nígbà tí wọ́n tọ́jú ẹ̀ wọ́n fún lówó wọ́n dá padà lọ sílùú ẹ̀ wọ́n fún lówó wọ́n tọ́jú ẹ̀ wọ́n gbé lọ sí hospital yìí ṣèjì wọ́n gbé lọ láti lọ tọ́jú ẹ̀ wọ́n dẹ̀ fún lówó wọ́n dá padà lọ sílùú ẹ̀ wọ́n lọ fún àwọn fámìlì rẹ̀ lówó àtòun náà wọ́n dá padà lọ sílùú ẹ̀. irú kan wo ló ṣe ń táìmù yẹn irú iṣẹ́ ló ń bá wọn ṣe tẹ́yìn mọ̀. àmọ́ bí iṣẹ́ tó ń bá wọn ṣe bí security náà ni. ló ń bá wọn ṣe. bí security ni bá wọn ṣe. irú kan ló wá ṣẹlẹ̀ tán fi discharge ẹ̀ ń bá yẹn tán fi lé kúrò níbi iṣẹ́. wọn ò lè kúrò ó kàn ṣàdédé ní ó ti ń ṣe bákànbákan wọ́n dẹ̀ gbé lọ sí hospital wọ́n dẹ̀ tọ́jú ẹ̀ àbí nǹkan tí mo sọ yé yín gbàtà dẹ̀ tọ́jú ẹ̀ tí wọ́n rí pé ó wà òkè dáadáa wọ́n dẹ̀ san gbogbo owó oṣù ẹ̀ wọ́n pa àwọn fámìlì ẹ̀ wọ́n dẹ̀ dá padà sílùú wọn. kí ló wá ṣẹlẹ̀ sí Williams. n tó ṣẹlẹ̀ sí ní láàárọ̀ ẹ̀ ni pé àwa kàn dé nígbà tá a dé ibi iṣẹ́ náà láàárọ̀ ẹ̀ la rí i pé akànṣàdédé rí i pé wọ́n ti gé ọwọ́ ẹ̀ méjèèjì
wọ́n ti gé Williams méjèèjì. ọwọ́ rẹ̀ wọ́n tún ṣá níbo lẹ́yìn. wọ́n sá nídìí ẹnu. ẹ bá mọ́júmọ́ wọ́n wá ṣe lóru mọ́júmọ́. òru mọ́júmọ́ ni wọ́n ṣe kì í ṣe pé. gẹ́gẹ́ bí ará àdúgbò tàbí òṣìṣẹ́ àdúgbò yìí ṣé irú nǹkan máa ti ṣe ládùúgbò yìí rí. kò ṣẹlẹ̀ rí. irú ẹ̀ ò ṣẹlẹ̀ rí. alẹ́ wá fura sí pé bóyá o lè ṣe irú nǹkan tó ṣẹlẹ̀. àwọn òfurasẹ́ Ọlọ́run nìkan ló mọ̀ aláwọ̀. ó yí Ọlọ́run. bá a ṣe ń bí òun náà ó ní around 2 o'clock lóru ni wọ́n wá kúrẹ̀ láwọn mẹ́ta náà wá kọ́ wá ṣiṣẹ́ yẹn. ok ó sì lè sọ̀rọ̀ gbàtẹ́. ó lè sọ̀rọ̀ náà ó sọ̀rọ̀. ó ní bí aago méjì lóru àwọn mẹ́ta wá. lóru ni wọ́n wá àwọn mẹ́ta wá. ó lè gbọ́ kadà wá wọ́n wá kí òun lọ́wọ́. níbo wá ni Williams wà báyìí. wọ́n ti gbé lọ sí hospital. hospital wọn gbé lọ. wọ́n gbé àti lọ report police station. àwọn ọlọ́pàá náà wà ní ká gbé lọ sí Adé Ọ̀yọ́. sẹ́yìn lẹ́gbẹ̀ẹ́ ọlọ́pàá ló gbé lọ. wọ́n fún wa report wọ́n kọ report fún wa àwa yan àwọn èèyàn eyín ẹ̀ kan wà. tó ẹ ti gbọ́ mẹ́wàá ń ṣẹlẹ̀ lókè ẹ̀pẹ́ àìrèjìnà lára bukẹ́ ọ̀kẹ́rẹ́ bẹ́ẹ̀ bá rìn jìnnà yóò kúkú ti rí ibi tá ti ń fọdọ òbílẹ̀ mọ̀kọ́ tó ìwọ tó ń gbèrò àti ṣe bí ọjọ́ kan ti ń bẹ̀ tí ọwọ́ pálábà rẹ ó sì ṣẹ́gi tọwọ́ pálábà rẹ bá wa ṣẹ́gi tán kí ló wà mọ́ wí o ẹ ti rántí táwọn ayégun bá tiẹ̀ báyẹn ẹ já mọ́ bẹ̀rù àtúbọ̀tán bọ́ba yóò bá rí ni kedere báyìí lọ́ba mi Èdùmàrè wo gbogbo èèyàn káàkiri àgbáláyé Gbáǹkọ́gbì tọ̀sẹ̀ yìí kò ní jù báyìí lọ níta tí ẹ̀ tún gbọ́ ni pé gẹ́gẹ́ bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí ọmọ Nàìjíríà Williams ó ti jẹ́ pé Ọlọ́run ilé ìwòsàn tán gbé Williams lọ Williams ti padà jẹ́ pé Ọlọ́run kábíyèsí rẹ̀ ọba mi Ẹlẹ́dùmarè oró ńlá lẹ dá ẹ̀yin tẹ́ ẹ pa Williams tẹ́ ẹ jẹ́ ó dàgbà oró ńlá lẹ dá o tọ́ Williams ti jẹ́ pé Ọlọ́run o ẹ̀yin tẹ́ ẹ wá pa Williams ẹ̀jú sáyé kẹ̀mọ́ kò ní àyè mọ́ ẹ̀yin tẹ́ ẹ fọwọ́ Williams ṣe ẹlẹ́dàá rẹ̀ ó sì mọ bìyín léèrè tó a ò ní jù báyìí lọ lórí ètò fún títọ̀ sẹ̀ yìí bíbẹ̀ láwọn ọmọ bíi ọbẹ̀ níbẹ̀ ṣù àtẹ́lẹsẹ̀ tẹ́ rí wọn àṣetúbẹ̀ náà wò Ọlámilékan ló kọ tí mò ń jẹ́ Ọládòkun ló kọ bàbá tó bíbí lọ́mọ èmi lọ́mọ wọn lu Ẹ̀gbá mọ̀lẹ́sàbí agbóhùngbò àkàlà kò sóhun mẹ́tàn sí Mẹ́kà tí wọn kì í ṣe ń lu Ẹ̀gbá wọn mú mi sẹ́mi Mẹ́kà omi òdògùn làwọn mú lẹ́gbà lákè wọn gòkè àfà Mẹ́kà mọ́ lu Ẹ̀gbá wọn gòkè Olúmọ tẹ́ bá lóhun tẹ́ fẹ́ bá mi sọ ẹ pè mí sórí ìkànnì yìí 09036103415 lẹ́ẹ̀kan sí 09036103415 ní tó já sọ́dọ̀ mi àmì lè mọ̀ wá ẹ̀yìn láàmú ọba ẹ̀ níṣó tí ó bùkọ́ bàbá mi jẹ́